Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ìgbà tẹ́ bá ń wo fídíò yìí. So vlog Yorùbá vlog mi leléyìí. So èmi àtàwọn ọ̀rẹ́ mi a ṣáà ní pé ká lọ sí Osun Grove ní ìlú Oshogbo. A ṣáà lọ sí Osun Grove ìgbà tá fẹ́ wọlé leléyìí. Géètì wọn gangan ńlá òun leléyìí. So a ṣáà ti wọlé níbí báyìí, a ṣáà ń rí gbogbo àwọn kinní tán mọ́ sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. A ṣáà ń wo gbogbo ẹ̀, a ṣáà ń lọ pé kíní bó náà ṣe. A ṣáà ń lọ nígbà tá a ṣáà dé main gate, a ṣáà sanwó àwọlé tọ́gàdì wa olùfimọ̀nà àwọn leléyìí. So ibi báyìí mo wá béèrè pé àwọn wo ló máa ń gba bí wọ́n ní ọmọbìnrin tí ò bá tí mọ ọkùnrin ní gbàbẹ̀ mo ní tọ̀ ìyún náà dà. A ṣáà wá ń lọ àwọn géètì ẹlẹ́ẹ̀kejì leléyìí. So a ti wọnú géètì yẹn báyìí, a ṣáà ti ń lọ. Wọ́n ṣáà ń fáwọn èrè yìí, wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa. Àwọn èèyàn tán jẹ́ láyé àtijọ́ wọ́n ń sọ fún wa. Ẹ má bínú. A ṣáà ti ń lọ. So ibi Ọ̀ṣun yẹn gangan leléyìí, ibi tómi Ọ̀ṣun gangan ti bẹ̀rẹ̀ leléyìí. Àgbàlá ọ̀hún tóbi pọ̀. Ààfin Ọ̀ṣun yẹn nìyẹn. A ṣáà láwọn èèyàn tán ń gbàdúrà, ara àwọn ọ̀bọ tán ń ṣeré. A ṣáà rí gbogbo ẹ̀. Ṣe rí nígbà tá a ṣáà wá dé ibi omi àwọn igbó sì leléyìí. Inú àgbàlá Ọ̀ṣun yẹn náà sì la ṣì wá o. Àkànṣá àṣìwò àwọn àgbàlá yẹn. So olùfimọ̀nà ń ṣàlàyé. Ṣe rí nígbà tán mú wa dé ìdí omi, mo ní omi ló tẹ́ lọ yìí. Wọ́n ní kí n má sọ pé omi ò wọ́n lágbo ni. Ṣe rí ẹ wá mọ̀ nǹkan tó yà mí lẹ́nu nípa omi yìí bó ṣe rí báyìí, ẹ rí pó dọ̀tí tẹ́ bá fọwọ́ bù ṣe ló funfun báláú. Ṣe rí nǹkan kan máa ṣẹlẹ̀ lẹ́ni tó bá mi lẹ́rù. Ṣe rí afárá yìí ẹ̀mí mi fẹ́ bọ́ ńgbà tí mo fẹ́ gun orí ẹ̀. Ṣe ló ń gbọ̀n mọ́ mi lẹ́sẹ̀ tí gbogbo ara mi ń vibrate báyìí tó ń gbọ̀n. Mo ní tọ̀, wọ́n ní suspended bridge ni. Mo ní ó dáa. A ṣáà wá gun orí ẹ̀, a ṣáà kọjá a ṣáà dé alọ́ àbọ̀ àbọ̀mọjẹ́ o. A ti lọ Osun Grove, a ti dé o. Èmi náà nìyẹn àwòrán tí mo yà ńgbà tá a ṣe tán. Ẹ ṣé o.